mo kí bàbá lókè odò. Adamallahu hayatahu. àwọn ẹni Ọlọ́run. ibi táwọn bàbá yìí bá wà àwọn ò gbọdọ̀ pera wa láàfáà. Adamallahu alaykum. ọmọ kéwú ni wá Ọlọ́run já tẹ̀lé wọn pẹ́pẹ́pẹ́. Amina. ẹ ti ń lọ ni ẹ má yìí lọ ẹ jòkó. Rijalun fil ma'arifi hum jibalun. ọbẹ̀ yà fọ́tò. إليهم ينتهي كل فتخاري. èmi ò ṣe wá síbà. إليهم ينتهي كل فتخاري. bàbá lókè odò ni mò ń kí. أكرمكم الله دام الله حياته. ẹ kú àná ẹ kú jẹ tata wò sí mbẹ tí ò ṣojú wa díẹ̀ ṣojú wa lánàá pẹ̀lú àwọn bàbá wa ní ààyè yìí àmọ́ jẹta ìjẹrin kò ṣojú wa. أكرمكم الله. Ọlọ́run já rí i pé o. آمين. àlùbáríkà láwọn ẹni Ọlọ́run. آمين. la ilaha illallah. آمين. ala fatiha. mo wá sí ọ̀dọ̀ wọn jẹ́ òní mo wá ṣe wá sínú àwẹ̀ afáwa ṣe jíṣẹ́ mi mo wá ní mo fẹ́ dọ́dọ̀ bàbá wọn kódà wọn ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti Ìlọrin báyìí nígbà tá a tún wá ṣe tán náà mo ní àwọn àgbàlagbà láti Ìlọrin ó fẹ́ tẹra ẹ má jẹ́ ń lọ ọbẹ̀ bàbá ó tún fẹ́ kí mi mo wá ní kí wọ́n fara balẹ̀ òun ò jẹ́ ń yálé ńjọ́ náà mọ́ akramakumullah. آمين. mo kí bàbá wa ọlọ́dọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn دام الله mo tún kí bàbá wa ọlọ́dán mo wá kí bàbá wa oníyanjú. دام الله حياته. mi ò sì fẹ́ gbóná àgbàlagbà mi. ẹ̀yin lè lè gbárù ẹ̀ ká máa sọ pé barakallahu fika ó di tó mi. أكرمكم الله. àìgbowó lọ́wọ́ àgbàlagbà wọn à ní barakallahu fika àwọn wà lọ́gbà tí wọ́n ń bò mí. آمين. ọlọ́run ò ní jẹ́ èmi kẹ́ آمين. ǹjẹ́ òun mo dá ǹjẹ́ òun bí ìyá mi náà. bàbá oníyanjú. أدام الله حياته. شربنا شرابا طيبا عند طيب. شربنا tí mo ké ni o ké. شربنا شرابا طيبا عند طيب. أنا الذي علمتك. أكرمكم الله. شربنا شرابا طيبا عند طيب. èmi ni ojú wọn bí gbé ṣe tí mo ṣe ń ṣàròbà. أنعم الله عليكم. kò káwọ́ شربنا. شربنا شرابا طيبا عند طيب. bàbá tó kọ́ wa ní àwọn tí wọ́n bá àbò ní agi lọ́wọ́ ẹ̀yìn bí àáfàá wa tó ń sọ lárúbáwá yàwọn bá àáfàá wa. أكرمكم الله. ẹ̀mí sọ pé ó mọ̀ wọ́n ní rírí sáfà wọ kíláàsì ẹ̀yìn rí. أكرمكم الله. àáfàá wa ló kọ́ wa ní nahu àbò ní agi allamana ilman nahwi àbò ní agi ló kọ́ wa ní nahu táwọn sọ pé àáfàá ò mọ kíw ẹ̀rí rú àwọn ẹni àbò ní agi ò mọ kíw allamana ilman nahwi wa uluman ukhra قام أمامنا في الفصل وعلمنا علوما كثيرة بابوني يقولوا كواهنكو. أكرمكم الله. ẹnìkan mo sọ̀rọ̀ wájú ó ní mo lákin ẹ̀mí tí mo ń sọ̀rọ̀ wájú àfáà mi kódà kí n adé láti azẹ́ àrà náà takallamu amamahu máa kasura ilmu. àwọn tó kọ́ wa ní bàbá tí yín ló kọ́ wa yín náà lè kọ́ wa. شربنا شرابا طيبا عند طيب. no kí tó ń da eru lé ní. أكرمكم الله. ó ní ò jẹ́ kí gbogbo nǹkan ó tó bàbá ẹni tí bàbá rẹ kọ́ ó wá ń fojú wo pé ìwọ kọ́ ló kọ́ o ẹjọ́ máa dá ìwọ padà fúnra yín ni tí n bá ti ń pọ́n wọlé ìwọ náà ó máa pọ́nlé làpọ́nlé yóò fi máa wá lọ. njọ́ tí bàbá wa àlífà tèní àdàbíyà kálífà tànákù àbá Musa wà ń bẹ àjọ lọ kí wọ́n lọ ní ta ló tún bàbá àbò tó wà ń bẹ gbogbo àbá wa Fọlábí president Saruslam àwa kúnlẹ̀ fàlífà tèní nígbà tá a kúnlẹ̀ tá a wá jókòó àlífà wa dìde wọ́n á lè kúnlẹ̀ fún bàbá Fọlábí. bàbá Fọlábí dìde Anna ẹ kọ́ mi in school you are my teacher you taught me when I was in school. Subhanallah. hada ma'na al-adabi. أنا الأدبي
والأدبي شيخي والأدبي شيخي أنا الإسلام والإسلام جدي أنا الأدبي والأدب فقط جميع العلم من نحو وصرف. nítorí bàbá alájà àgbà tí wọ́n ń dìde fún ọmọ àfáàgbà bàbá Tajul Adabi rahimahullah nínú àwọn ọmọ tí wọ́n bí òun wá tún bímọ àfáàwá Sọfíyullah ìgbà táwọn ó tún bíbó tún wá bóbìnrin ajáwa Sharifa wọn bẹ nílé ọkọ dì sí ìgbà tí bàbá ń bẹ láì bàbá ó dìde fún wọn tọ̀hún náà ó tún wá kúnlẹ̀ yányán. Allah hada ma'ana al-adab. ìtàn ọ̀gbẹ́ bàbá oníyanjú wà ń bílẹ̀ kan nígbà tẹ̀mí ò tètè rí wọn àwọn náà tún dìde pẹ̀lú àwọn àgbàlagbà tí ó yẹ ká dìde fún mi ni hada ma'ana al-adab. أنا الأدبي والأدبي شيخي ẹ̀yin làáfà wa. أنا الإسلام والإسلام جدي. gbogbo táwọn yẹn lè kọ́ wa o. Allah. bàbá oníyanjú ló kọ́ wa. èmi ò mọ wákà dání bá dá wákà. Akramakumullah. èmi ò ní sọ̀rọ̀ púpọ̀ lẹ́nìí. lè ilá fífún yín. Akramakumullah. bàbá àlífà nílò ní ilá fi. àwọn ìyá wa nulẹ̀ ní ilá fi. mo kí bàbá wa lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí bàbá wa àjọ kí ó ní àmì senior wọn. Fúlàní ní classmate òun èmi náà senior kódà Fúlàní òbí mi lè kéwú. Akramakumullah. àtìgbà tí mò ń kéwú lọ́wọ́ àtìgbà tí mò ń ṣe khidma kò bá mi. àmọ́ ńgbà tá a jìnnà sọ́dọ̀ àwọn àfa wa lójú ó mọ̀ mí. ẹni pé mi náà tún senior òun náà ó dùn mí pé kò sí mi àmọ́ kò ní jiyàn pé bẹ́ẹ̀ kọ́. أنا الأدبي والأدبي شيخي mo kí àfa wa látẹ̀kọ́ ẹ má bínú tó rọ lọ́rùn. أنا الإسلام والإسلام جدي. àbí àpáta Yakuba àti lọ́rin kọ́ ọlọ́run járe yín pẹ́ o. àmín. èmi láì ká àfa à ń sọ̀n báyìí ká tó máa wá náwó. wọ́n rẹwà wọ́n tún wá náwó tó rẹwà ẹlòmíì rẹwà owó tí ò rẹwà ni ó ná bó ti rẹwà dání mo fún yín 1,000 naira ni àbẹ́ ẹ̀rọ àfa yìí wọ́n lè dà níwà èyí tó jù náà nìyẹn o. كذا دم فوق العلوم شعارنا فمنه اشتققنا الاسم حقا ومذهبا. èrò pọ̀ níkàlẹ̀ torí wá sí ńlá ní í ṣe kí yá yóò máa wà di yágọ̀ mo kí bàbá wa mo kí bàbá àfa wa gbogbo gbàlá máa pàdé ẹ kú náwó náà mo fẹ́ àfa wa lárúbáwá àwa náà ti sọ sẹ́yìn àtúnṣe ọ́ dìísẹ́ o àgbọ̀dọ̀ máa sọ lárúbáwá ń bò àtàlábẹ́ fi jọ bàbá oníyàgí sọ lárúbáwá tán fi kú ni. àwọn máa ń sọ lárúbáwá dáadáa àmọ́ tó lè sọ ju ní èmi rẹ̀ wàláhì èmi náà ń sọ lárúbáwá gan wàláhì làwọn èmi tí nǹkan mọ́ gbogbo gbà èèyàn méjì àlè bá jiyàn náà àfa kọ́ mọ́ ń kéwú bó bá wí nǹkan ó yà bèrè pé nu tíra olówà ni àfóhùn wá sí àbá àfóhùn jálàbí alẹ́ ta kó o níjẹ́ olójú wo jẹ́rà gbẹ̀yìn. أنا الأدبي mo kí àbá wa lárúbáwá mo kí àbá wa Sudani táìmù ti lọ mo kí àlùfáà wa mo kí bàbá wa Laptawi ẹ̀ dìde ń kalẹ̀ lẹ́ẹ̀kan mo wá dákí padà sọ́dọ̀ yín àwọn ni wọ́n kọ́ lọ́dọ̀ àbò níyàgí mo kí bàbá wa ní àlùfáà wa lọ́hùn Sheikh Usahak gbogbo àwọn afáà mo kí ẹ̀dá táìmù ti lọ salamu alaykum wa rahmatulah wa barakatuh. wa aleykum salaam wa rahmatulah. mo kí ya ní mọ́tà ó ti dìde mo ń sọ fáwọn kan bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ọ̀rẹ́ mi kan fẹ́ yàwó lé ìyáálé látọdún 15 wọn yẹ̀rẹ́ dì sí wọ́n sì wà lẹ́nu ìjà níjọ́ kó mọ èmi ti fẹ́ ṣe bí Al-Fulani ti ṣeun la ṣe ń jọ́nà ẹgbọ́n ọmọ fún ìyáálé mo ṣáà ń bẹ̀rẹ̀ ọmọ àjò lọ́mọ mọ́lẹ̀ o a'udhu billahi minash shaitanir rajim. a'udhu billahi minash shaitanir rajim. n tí ò rọrùn ní.
بسم الله ẹni tó bá wá tẹ̀ mọ́ra àfi ká kí i. الرحمن الرحيم. àbá ńgbà tí alẹ́ owó ojú aago àwọn eléṣù lẹ́yìn rẹ̀ tẹ̀lé báyìí lójú ẹ̀ lé kokoko báyìí. Yeah. mo ní wàhálà délé ni. Ah. kódà wọn ní kọ́kọ́ ìyàwó kó kúnlẹ̀ fún ìyáálé ó tó fọwọ́ mu lẹ́sẹ̀ báyìí. Yeah. anáwó ìjànú ìtànjì sí. Lójú aago. àmọ́ yà ní mọ́tà ọlọ́run jọ ṣàlùbáríkà òun dà ó ti dìde ni. أعوذ بالله من الشيطان الرجيم. wàláyé èní lèmi náà mọ̀ ìyàwó. inú ẹni tí ó ṣòro pé mo mọ̀ ìyàwó tẹ́lẹ̀ ni mo wà. a'udhu billahi minash shaitani. أعوذ بالله من الشيطان الرجيم. kódà ìyàwó gan ò mọ̀ mí. بسم الله ìyáálé àti ìyàwó ẹ máa bọ̀. الرحيم. ìyá ní mọ́tà máa bọ̀ àti ìyàwó. ìyáálé àti ìyàwó. wàláhi làzim ma ra'aytuha qattu. báríkà ẹ̀ pé ìwọ ọmọ mo gbọ́ Ainu Ridoh wọ náà. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. bẹ́ẹ̀ni àti Ainu Ridoh ti súnmọ́ ara wa tó afẹ́lẹ́ máa ra láàrin ijọ́ kan sí ijọ́ méjì. ó wá fara pamọ́ fún mi débi pé ẹ̀ mọ̀ ìyàwó yìí ìyàwó gan ò mọ̀ mí. nítorí wọn bá wọn fà pé ìyàwó dà náà tó jókòó ìyá ọmọ dà. wọ́n tún wá a'udhu billahi ìyá ní mọ́tà dá. a'udhu billahi minash shaitanir rajim. bismillahi rahmanir rahim. ó ṣeun púpọ̀. a'udhu billahi minash shaitanir rajim. pọ̀ nígbà tí jókòó tíyàwó yìí bímọ Ainu Ridoh ní abímọ wọn tí ànímọ́tà lóyún ni èmi mo rí jò ní. ó ní kọ́ bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì ló bímọ ọkọ àbóbìnrin olóbìnrin. wa Ainu Ridoh. wa Ainu Ridoh an kulli aibin kalilatun. walakinna ayna sukuti tubdil masawiya. ó wá ní ìyá ní mọ́tà ti gbọ́ wàláhì tó ṣẹlẹ̀ ní wí oníkò ìgbò òun ò yá pé lórí fóònù tó gbọ́ pé oníyàwó tẹ́lẹ̀ onírọ̀ má pé lórí fóònù o ó lọ ilé lọ sọ ìwọ̀n fa ya Allah má jẹ́ ó di wàhálà lé o má jẹ́ wọ́n ké sí mi kí wàhálà dé o àbá ẹ̀yìn lè sùn ibi lẹ́yìn ó ti mọ obìnrin rẹ̀ nù ìkànnì mo wí lọ́dún kẹẹ̀ẹ́dógún tí ó parí wàláhì bó ti rí mo wí yẹn. Allah. ọmọ kéwù mi kan ó fẹ́ yàwó kejì èmi mo wá tẹ̀lé lọ ọbẹ̀ àmọ́ ẹ má jẹ́ n sọ yẹn ń bì torí anímọ́tò ó rò pé rọ́ mo pa wàláhì rọ́kọ ní tiẹ̀ tí mo ń wí. ìyàwó sẹ́yìn níyàwó ṣé mọ̀ mí wàláhì àríyárí èyí tún wá ń béèrè láwọn èèyàn pé ìyá ọmọ dà ìyá anímọ́tò àmọ́ kọ́ pé ń yọ ọmọ wọn ni èyí rí rẹ̀ mo ní mo rí náà wọn ni ìyá ọmọ lójó kó yìí ọlọ́run fa àlùbáríkà sí. àmín. ìyáálé rẹ ni o báwọn àgbàlagbà ti ṣe nù ìyáálé rẹ ni o dákun pọ́nlé gbogbo àpọ́nlé ni o fún ó ṣòro ó tẹ̀ mọ́ra ni o ẹni bá tún tọ́lẹ̀ tí ń fẹsẹ̀ ra yóò tún tẹ̀ mọ́ra sí i àwọn ọmọ rẹ ó fi lálùbáríkà ni. bàbá wa kan àfa àgbà ní ìní dárúkọ wọn gbogbo ọ̀nà wa dàrú wọn níyàwó mẹ́ta wọn ni mo ṣẹ̀wọ́ ní òjì ń rọ́nà lọ ní tí mo sì ṣẹ̀wọ́ ní kí mo fẹ́ yàwó léwọ́ ó ní mo ṣẹ̀wọ́ náà ní ìní dárúkọ wọn ni o ní tí mo ṣẹ̀wọ́ ní pé mo fẹ́ lè léwọ́ náà ìwọ nìkan ni ìtì ìṣẹ̀ tó ní ìtì ìfẹ́ yàwó léwọ́ ọlọ́run jò sàlùbáríkà. آمين. وعين الرضا وعين الرضا عن كل عيب كليلة ولكن عين السقط تبدي المساوية وعين الرضا عن كل عيب كليلة
ولكن عين السقوط تبدي المساوية. عين الرضا